Yeah, mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá níbikíbi tí ẹ ti ń wò mí káàkiri àgbáńlá yìí. Ọmọlúkà yín rèé, mo tún kí yín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lóyún inú láṣẹ ẹ̀bí gbogbo yín mo kí. Àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ wá fún rere, àtẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ wá fún rere, gbogbo yín náà la kí. Gbogbo yín lẹ nípa tẹ́ ẹ̀ ń kó nínú ìrìn àjò bí ìlú ṣe ń tòrò àbí tí ìlú ṣe ń bàjẹ́. Oníkálukú náà làá sì kọ sílẹ̀ nípa ohun tó bá ṣe nílé ayé yìí. Fídíò kan ni mo wò, ó kọ mí lóminú, bọ̀ mo wo mo rí pé kò ń ṣe dandan náà ká fún gbogbo wọn lésì, ṣùgbọ́n àwọn ibi kan wà tó jẹ́ pé a ti gbọ́dọ̀ fún wọn lésì. Ẹ má jẹ́ ká tanra wa jẹ, ẹ sáré wo fídíò yẹn, ìgbà yẹn ni mo ṣe máa wá sọ̀rọ̀ lé lórí, ẹ sáré wò. Dáradára ni wá ẹnìkan ò sì lé ní ká má sì sẹ́tà fi jẹun bàtà àmúlẹ̀ jà. Ó sì ń sọ pé ká máa wá gbé gbòòrò ṣé bàbá rẹ ní ọmọ fún wa lóúnjẹ ń gbòòrò yẹn. Ṣé a máa da màálù lójú títì ni? Rárá, tí màálù wa bá jẹ ko ẹja máa yanjú ẹ̀ báwo àtàgbẹ́sẹ̀ yanjú ẹ̀. Tó o bá ní tó o fẹ́ gbà lọ́wọ́ ìjọba, má bà ìran wa lórúkọ jẹ́ àwa kọ́lọ̀ daran. Ẹ lọ wò dáadáa Fúlàní tí ó bí sílẹ̀ Yorùbá, ẹ lọ tẹ́kì ẹ̀. Mo rò pé ẹ ti wo fídíò tí mo fi lórí kìíní yẹn tẹ́ wò tán yẹn. Ẹ jẹ́ kí n fún yín láwọn pọ́ìntì mẹ́ta ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nínú nǹkan tí ọ̀gbẹ́ni Fúlàní tó sọ tó lóun darandaran. Ó sọ pọ́ìntì àkọ́kọ́, ó ní darandaran làwọn, ó ní sáwọn fẹ́ máa wá da ẹran láàrin ìgboro ni. Ó ní ẹnìkan sọ yìí pé kí àwọn máa bọ̀ láàrin ìgboro wá da ẹran. Sunday Igboho ṣàánú yín ni tó fi sọ pé ẹni tó bá fẹ́ gbé lọ́dọ̀ àwọn kó máa bọ̀ láàrin ìgboro, ó ṣàánú yín ni. Kò yẹ kó sọ pé kẹ́ wá sí ìgboro wá máa gbé rárá. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ẹ bá mi béèrè lọ́wọ́ Fúlàní yìí pé ṣé òun fúnra ara ẹ̀ tó ń sọ̀rọ̀ ibi tó wà nínú igbó yẹn ṣé bàbá ẹ̀ ló nílẹ̀? Tòró sọ statement ẹ bá gbọ́ ohun tó ń sọ, ó ní ṣé bàbá Sunday Igboho ló fẹ́ máa fún òun lóúnjẹ ni? Bí ò bá dárúkọ amẹni tó sọ̀rọ̀ tó sọ adẹ̀mẹ́ni tó ń sọ. Àwa òun ṣe bébè à ń sọ ọmọ àná. Ẹni tó ń sọ̀rọ̀ yìí tó bá kó sọ́jọ́ ilé ó ṣeéṣe kí n jù lọ. Torí wọ́n ti gbó síra, wọ́n ti sọ́ra wọn darúgbó ọ̀sán gangan. Ìwọ ń sọ yìí pé ṣé Sunday Igboho bàbá ẹ̀ ló fẹ́ nílẹ̀ tó ẹ fẹ́ máa wá máa. Ilẹ̀ tẹ́yìn dúró sí nínú igbó yẹn ṣé bàbá yín ló ní? Ìrandéran yín nílẹ̀ Yorùbá ni. Pọ́ìntì kan o, mo tún fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ẹ kíyè sára. Ẹ wo ara ń tàn sọ. Ẹnìkan fẹ́ sọ̀rọ̀, ó ní ṣé àwọn ọmọ Yorùbá, ó ní ṣé wọn ò kì í ṣe kidnapping ni, ṣé wọn ò kì í jíyàn, ṣé wọn ò kì í ṣe gbogbo ẹ̀, ṣé wọn akàndárúkọ Fúlàní nìkan. Ara ń tàn sọ rèé. Ẹjọ́ ọkùnrin tó ń sọ̀rọ̀ tẹ́ wo fídíò ẹ̀yìn ọkùnrin yìí tó bá jáde síta pẹ̀lú Yorùbá tó ń sọ lẹ́nu, tó bá sọ fún yín pé ọmọ Yorùbá lòun, tó sọ fún yín pé òun yìí o ọmọ Yorùbá lòun o, tó wá fún yín lórúkọ Yorùbá kan, ẹ sọ fún mi ṣé ẹ máa jiyàn ẹ̀? Ẹ jẹ́ ká sòótọ́ síbi tó tọ́ wà á pé ká rò títọ́ ká kọ̀ ká má sọ àwa ọmọ Yorùbá òun ló fìyà ń jẹ wá. Ẹ wo mo tún wò kan ọmọkùnrin ẹ̀yẹn náà tó jáde Láúsá lòun, ó ní ṣé Yorùbá ò kì í jalè ni? Gbogbo àwọn tó ń mú tó ń pè ní kíní kan dáná jẹ́ suspect kan ló ń fáwọn Fúlàní lọ́wọ́, ẹ lọ wádìí wọn dáadáa. Majority wọn ò kì í ṣe ọmọ Yorùbá. Bàbá tí mo sọ pé mo wo fídíò èyí tí bá rí màá tún gbé sí ibi ìkẹtùnwó. Bàbá yẹn ó sọ wípé ibẹ̀ ilẹ̀ Yorùbá náà bí ó ti dàgbà sí bí ewé bá pẹ́ lára ọṣẹ wọn ló yẹ kó dọṣẹ ni, but kì í ṣe bí táwọn Fúlàní o. Bàbá yẹn ó sọ Yorùbá wọn bí sí bí ó ti dára bí the same thing làwọn ọmọ wọn. Ìyẹn ò ní kó má sọ èdè ìlú ẹ o, kò ní kó má sọ àṣà, kò ní kó má sọ fùfù dé èdè Fúlàní o, á sọ o. Tó bá wá ń sọ eléyìí tó wà láàrin wa, wọ́n á jẹ́ kó yé eyín tó bá bèèrè lọ́wọ́ wọn pé ṣọmọ Yorùbá ni wọ́n wá dẹ̀ sọ fún ipò ọmọ Yorùbá làwọn. Ara àwọn iná tí Yorùbá ti fi sórí òrùlé sùn léléyìí tá à ń sọ fún yín ẹ̀yin èèyàn mi. Ara àwọn iná tá a fi sórí òrùlé sùn nílẹ̀ Yorùbá nìyẹn o. Ẹ wo máa ń kan ní Ọ̀yọ́ state, wọn lọ́mọ Fúlàní ni, ó dìde ní lọ́yọ́ l'Ógbómọ̀ṣọ́, ó lóun fẹ́ ṣe gọ́vnọ̀. Wọ́n dẹ̀ prove ẹ̀ fún beyond reasonable doubt yìí pé ẹni yìí o
ọmọ Fúlàní ni òun fúnra ẹ̀ jáde kó dìnnà yẹn pé òun ṣọmọ Fúlàní ṣùgbọ́n wọ́n bí sílẹ̀ Yorùbá. Kò sí bó ṣe máa burú tó a sì máa rántí pé ìran òun rèé, ìran òun ni ìran yìí. Ṣé bí òun kàwé ni àwọn tí ò kàwé nínú wọn tán dẹ̀ ń pè lẹ́yìn tán bá sọ̀rọ̀ tán jẹ́ kó yé wọn tán fún lówó tán ń ṣe tó dẹ̀ jẹ́ pé wọ́n ti ń jórúkọ Yorùbá ọ̀rẹ́dì tán dẹ̀ jọmọ Fúlàní ń kọ́. Síbẹ̀ náà mi ò justify pé kò sí ọ̀daràn lọ́mọ Yorùbá o. Kò sí orílẹ̀-èdè lágbàáyé tó mọ́ tó jẹ́ 100% tí ó sọ̀daràn, kò sí. Bó burú ká mọ́ rí irú ẹ̀ rí wọ́n á réyàn kan tàbí méjì tá níwà ọ̀daràn lọ́kàn. Àwọn ọmọ tó ń sọ wọ̀nyí wọn ò ń sọ ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wọn á máa jẹ́ ọmọ, wọn á máa jórúkọ Yorùbá, ìmí àmọ́ lòun jẹ́ Olúwatósìn, ìmí àmọ́ jẹ́ Adéṣekínní kan, ìmí wọn ò dẹ̀ kì í ṣe Yorùbá, Fúlàní ni wọ́n. Most especially àwọn Fúlàní tó ń bí sí Ọ̀yọ́ state wọn yẹn, Ọ̀yọ́ state àti part of Ọ̀ṣun, majority wọn lọ wádìí wọn dáadáa, Fúlàní pọ́nbélé ni wọ́n, ṣùgbọ́n wọ́n bí wọn síbí, wọ́n dẹ̀ ń lọ school, wọ́n dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ níbí, wọ́n á máa jórúkọ Yorùbá. Ìmí wọn ò tiẹ̀ ní jórúkọ Yorùbá, orúkọ àwọn Haúsá, orúkọ Arábù yẹn náà ń jẹ́, síbẹ̀síbẹ̀ wọ́n á dẹ̀ máa claim fún ẹ pé àwọn jẹ́ Yorùbá. Ara àwọn criteria tí mo sọ fún wọn nínú ìlú ẹkùn tàbí tó o bá sẹ́ndì NIN sí mi fún ìlú ẹkùn tí n bá wò ó tí mo rí gbogbo ẹ̀ tí ò sorúkọ Yorùbá ń bẹ̀, mo disqualify ẹ nìyẹn fúnra mi. Mi ìdúró dìgbà tó bá dọ̀dọ̀ olóyè kan tó disqualify ẹ. Tí mò ń wo orúkọ ẹ tó kọ Abdulrahman Wasiu Adé, tí ò sáde kan tí ò sí kíníkà orúkọ olóyè Abdulrahman Wasiu Mumuni, jọ máa wọ́gi lé ẹni straight away, torí ó lè jẹ́ Fúlàní, ó lè jọmọ Fúlàní ká má mọ̀. Eléyìí ni mo fẹ́ kẹ́yìn èèyàn mi kẹ́ consider, kẹ́ rò láròjinlẹ̀. Ẹ wo statement tọ́gbẹ́ni yẹn sọ. Ó ní ṣé àwọn fẹ́ máa da ẹran láàrin ìlú ni, ṣé dandan ni kẹ́ da ẹran nílẹ̀ Yorùbá ni, inú igbó tẹ̀yìn dẹ̀ ti ń da ẹran òun ṣẹ́yìn lẹ́ nílẹ̀, ta ló fún yín nílẹ̀, ta ló fún yín láṣẹ? Ẹ jẹ́ ká sòótọ́ síbi tó tọ́ wà o. Ṣe rí incident yìí nítorí pé gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ papọ̀ láṣẹ ń kó gbogbo ẹ̀ pọ̀ o. Ọ̀tọ̀ ni àwọn herdsmen, ọ̀tọ̀ làwọn bandits, ọ̀tọ̀ làwọn kidnappers. Àwọn bandits yẹn ẹ jẹ́ kí n analyse wọn fún yín bóyá kò yé yín. Ṣe rí àwọn herdsmen táwọn wọ̀nyẹn bá ti ń da ẹran, àwọn yẹn ló ń da ẹran. Tó bá ti ń da ẹran nínú igbó, irú wọn yẹn ló ń da ẹran wọnú oko olóko. Tó bá pàdé ẹni tó lóko tó dẹ̀ rí pé ẹran wọn ti jẹ oko tí wọ́n mọ̀ ń tán lè ṣe, irú ẹni yẹn wọ́n máa ṣàpá sínú oko ni so that kò ní dé ìgboro sọ. Tí yẹn bá dẹ̀ lọ agídí pẹ̀lú wọn, ojú ẹsẹ̀ ni wọ́n lè dé mọ́gí kán ná pa títí tá fi kú tàbí kán fìyà jẹ. Iṣẹ́ táwọn darandaran nìyẹn, ìyẹn làwọn herdsmen tí wọ́n ní pé kán da ẹran, tán bá ti da ẹran dénú oko ẹ̀, tán bá ò bá fi 100 million kó fi ṣoko, tán bá wọnú oko ẹ̀, ìṣẹ́bí àti rọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n á dénú oko tí wọ́n ti ń ṣe ẹ̀gẹ́, wọ́n á dẹ̀ máa wú ẹ̀gẹ́ ẹlẹ́gẹ́, wọ́n á wú fún ewúrẹ́ wọn jẹ, fún màlúù wọn, wọ́n á gé àgbàdo alágbàdo, wọ́n á gé fún màlúù wọn jẹ, tó dẹ̀ jẹ́ pé oko yẹn owó bówó lẹ́ni yẹn lọ gbà láti fi ṣe oko yẹn. Àwọn herdsmen nìyẹn, Fúlàní la bá nídìí ẹ̀. Ìkejì òun làwọn tí mo sọ fún yín pé wọ́n jẹ́ báńdíìtì. Kí làwọn báńdíìtì yẹn ń ṣe tí wọn? Àwọn báńdíìtì yẹn táwọn ń ṣe ojú wípé tó bá ti rí ìlú tó ní ọrọ̀ ajé, tó ní bíi gold, tó ní uranium, tó ní lithium, tó ní àwọn nǹkan tó dáa, tó jẹ́ ọ̀rá ilẹ̀, tó jẹ́ ọrọ̀ ajé ìlú yẹn, kán bá ti rí ìlú tó ti ní, wọ́n á kógun lọ́jà ìlú yẹn, kán bá lè ráyè máa wa nǹkan tó wà nínú ìlú yẹn. Iṣẹ́ táwọn báńdíìtì nìyẹn. Àwọn ló máa ń wọ ìlú, wọ́n lè pa èèyàn 50, wọ́n lè jí èèyàn 40 kó, kán pa 20 nínú wọn, kán release àwọn tó kù tó bá fẹ́. Wọ́n bá irú wọn yẹn ló ń wọ ìlú tán pààyàn nípakúpa. Àwọn báńdíìtì ni wọ́n yẹn. Àwọn yẹn dẹ̀ ní ó ní àwọn Fúlàní la tó bá nídìí ẹ̀. Àwọn Fúlàní náà la bá nídìí ẹ̀. Àwọn tó ṣe kẹta wọn bí mo ṣe ń ṣe àlàyé lọ fún yín, òun làwọn kidnappers. Ṣé ara àwọn kidnappers yẹn ibẹ̀ nìkan ló ṣeé ṣe kẹ́ ẹ ti rí àwọn olè olójú kòkòrò ọmọ Yorùbá. Ṣùgbọ́n tá a bá ní ká kó sílẹ̀, ká tún tù yẹn, ká tún palẹ̀. Àwọn Fúlàní àwọn kó 60% nínú àwọn kidnappers.
bẹ́ẹ̀ ni tí gbogbo yín mọ̀ eléyìí ń sọ̀rọ̀ pé mo fi ń ṣe tribes ẹ̀yà tàbí kò ṣe ẹ̀yà ẹlẹ́yà ni kò mẹ̀yà rárá eléyìí ń kọjá ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà reality làjọ sọ ẹ kó wá kájọ analyse ẹ̀ rí i pé mi ò parọ́. ṣé ara àwọn kidnappers yẹn about 60% of àwọn tó ń kidnap àwọn Fúlàní la bá ń bẹ̀ ọwọ́ Fúlàní ni ṣé wá rí 35% yẹ mi ì fi sọ pé bóyá wọ́n ní reality lẹ́gbọ̀ àfi tẹ́ bá fẹ́ ṣèké tẹ́ fẹ́ ṣọ̀tẹ̀ 35% yẹ nínú 40 tó kù wàláhì tàlà àwọn ọmọ Ìgbò ni àwọn ọmọ Ìgbò jíyàn gbé proper ni tí ò sí pé wọ́n fi ń ṣe business gidi ni tí wọ́n dẹ̀ ń gbowó kò sára tí ó sì lọ́wọ́ wọn 60% to 65 àwọn Fúlàní ni lára àwọn kidnappers 30% or 35 ẹ̀ àwọn ọmọ Ìgbò ni 75% ẹ̀ ní Yorùbá ó hard kẹ́ tó rí Yorùbá tá jẹ́ pé wọ́n jẹ́ gúrùpù tán dẹ̀ mọ́ jíyàn gbé tí gbogbo wọn dẹ̀ máa jẹ́ Yorùbá ó hard àwọn Yorùbá elébi tí a ti fọ́ orí wọn débi ń pa àwọn lẹ́mọ̀ bá nídìí àwọn tó ń pè ní bandit yẹn tó jẹ́ pé bóyá wọ́n ń fún wọn lọ́wọ́ wọ́n rí wọn ò sọ wọ́n bá wọn ra nǹkan wọ́n gbé lọ fún wọn tó dẹ̀ rí kòrókòró pé àwọn eléyìí kidnappers ni wọ́n but àti sọ á ní wọn lára torí owó tó fẹ́ fún wọn Yorùbá mi rí sàsọdùn hardly lẹ́fi máa rí Yorùbá tó máa jẹ́ pé ó wà full time into that business ìsájà kó jára àwọn tó fún wọn lọ́wọ́ tàbí ara àwọn tó bá wọn ro oúnjẹ lọ tàbí ara àwọn tó fún wọn ní information or whatever àwọn tó máa ń jẹ́ nìyẹn ní Yorùbá kò lè a lè kánjà àwọn yẹn sí 5%. àìmọye Ìgbò tó ń dórúkọ Yorùbá àìmọye tó dẹ̀jọ́ ọmọ Ìgbò tó yẹ pé wọ́n á máa sọ Yorùbá tó bá sọ fún tí wọ́n fúnra ẹ̀ tó bá sọ fún ẹ pé wọn ò kì í ṣe ọmọ Yorùbá wà á gíwẹ̀ wà ní rọ́ọ̀nì pé eléyìí ọmọ Yorùbá ni ó gbọ́ Yorùbá ẹnu ẹ̀ ní wà á tún máa gíwẹ̀ àìmọye ọmọ Fúlàní tó jẹ́ pé orúkọ Yorùbá ni wọ́n ń jẹ́ ṣe bó ṣojú gbogbo wa àwọn tó lọ fi orúkọ Yorùbá tí wọ́n gba state of origin ilẹ̀ Yorùbá tán dẹ̀ fi ń join army wọ́n fi ń join army ní slot tó tọ́ sí Yorùbá tó bá yá a ní Yorùbá ò sí nínú army nígbà tó yẹ pé slot tó tọ́ sí wa tíntínní tán fún wa wọ́n tún gbà á ẹ wo àwọn tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tán ní wọ́n fẹ́ gbàyàn ní Èkó àwọn ọmọ Fúlàní tún gba state of origin Èkó wọ́n tún lo slot Èkó wọ́n tún fi wọlé sínú army ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń dórúkọ Yorùbá ẹnu wọn dẹ̀ dán mọ́ná ẹ wóoru bàbá tó sọ̀rọ̀ yìí tí wọ́n bá sọ fún mi pé Fúlàní ní iṣẹ́ yìí fẹ́ gbàgbọ́ ni bàbá kan eléyìí tó tún sọ̀rọ̀ tó lóhun ó dé ọlọ́sà lóhun kìnnìkan tó bá sọ fún ẹ ó ní bí náà bí òun sí that man kò lè less than 65 to 70 years old tó bá sọ fún ẹ pé ẹni yóò pé kì í ṣọmọ Yorùbá pẹ̀lú Yorùbá ẹnu ẹ yìí will you believe ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó títọ́ wà òtítọ́ máa ń lékè ni ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ ẹ jí gìrì we don't have anything in common with the Fulanis. Fulani has only one mission or vision, and that is to encroach, dominate, and take your land from you and enslave you. That is what they did to the Hausas. Kàn gba ilẹ̀ nǹkan wà fún nìyẹn. Ara ọgbọ́n tán dẹ̀ dá láti gba ilẹ̀ òun ní inú oko tán gbà wá yẹn. Ẹran tán dà banditiri and whatever tán ṣe yẹn ara ẹ̀ ni kidnapping gbogbo ẹ̀ ara iṣẹ́ wọn ni ara agenda wọn ni láti lè dìbẹ̀rù sí wa lọ́kàn kán lè ráyè gba ilẹ̀ yìí. Yorùbá yìí ni kẹ́ ẹ jí gìrì ẹyẹ sojú ayé Sunday Igboho ti dìde ó ti sọ̀rọ̀ ẹ̀yin náà dìde ẹ sọ̀rọ̀ ìbẹ̀rù Sunday Igboho ló mú gbogbo wọn kàbùrù tó fi sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àti ẹ̀wọ̀n fídíò àwọn tó ń lọ tán ní Nigeria economy will crash àti ń kó màlúù wa lọ àti ń lọ ìbẹ̀rù pé Sunday Igboho sọ̀rọ̀ báwo ni ìbáṣe dùn tó ká tún rí ẹ̀yà alágbára kan nílẹ̀ Yorùbá kẹ́ tún dìde kẹ́ gbéra kẹ́yìn náà sọ̀rọ̀ kẹ́ jẹ́ kọ́mọ̀ pé yes Yorùbá wà ó báwo ni ìbáṣe dùn tó ṣùgbọ́n kàkà kẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ ń já o ṣẹlẹ̀ ń bú Sunday o ìṣẹ̀lẹ̀ ń pè lóríṣiríṣi orúkọ tí ò jẹ́ o ẹ̀ ń pè lóyè nìkan tí ò ṣe o kàkà kẹ́yìn náà jáde nítorí ọmọ Yorùbá ẹ wo kìkì gbólóhùn tí Igboho sọ pé ẹ kúrò lórí ilẹ̀ wa tàbí tẹ bá fẹ́ bá wa gbé ẹ máa bọ̀ láàrin ìlú ẹ yé gbénú gbó imagine that statement ẹ wo nǹkan tó ti bí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń kẹ́rù wọn ti ń sá
láwọn fẹ́ kúrò Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ń jáde ó sì ń lérí àwọn kan ń competition nítorí kan tí Sunday Igboho ẹ wá ìmọ̀jì káwá ra wọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ alágbára bíi 3 4 5 tó jáde táwọn náà kó gírípà wọn sẹ́yìn pé no more no less. Àwọn OPC new era káwọn náà gbọ́ lórí wọn jáde káwọn náà give ultimatum bí Sunday Igboho ṣe kó lórí wọn náà ṣe tiẹ̀ kí OPC ààrẹ àti àmọ́ àwọn yẹn ò ní nǹkan ṣe aláìní nǹkan ṣe ni wọ́n but káwọn náà jáde kán ti ẹ̀ gbìyànjú káwọn náà lérí gbogbo ẹ̀yin Fúlàní jẹ́ bá yan jẹ́ àgbọ̀dọ̀ rí yínú gbó wa mọ́ tabari yínú gbó yẹ máa kú ní tabari yínú gbó káwọn náà lérí tiwọn náà bẹ́ẹ̀. Àwọn Àgbẹ̀kọ̀yà káwọn náà jáde vigilante group káwọn náà jáde kó ní kálukú kẹ iṣu wọn nìyẹn fún wọn pé tẹ bá rí wọn ikú lẹ má fi dá o wọn á kúrò nínú igbó yẹn wọn á sá àlàáfíà gan máa dé báwọn ìran ọmọ Yorùbá ọkàn wa gan balẹ̀ bọ̀ ọ̀tẹ̀ ni gbogbo yín bá kiri ọ̀tẹ̀ dẹ̀ máa ń tẹ̀yàn rì ni ẹ lọ kẹ́ ẹ ṣe ń tó tọ́ ẹ wo tí bàbá yẹn sọ ní Sunday Igboho ní káwọn kúrò nígbó káwọn bọ̀ nígboro oníṣẹ́ bàbá Sunday ló fẹ́ fáwọn oníkan táwọn fẹ́ máa jẹ nígboro ni ṣé bàbá tiẹ̀ lónìlẹ̀ tí wọ́n jókòó sí nínú igbó bàbá ẹ̀ lónìlẹ̀ olórí burúkú ẹranko ẹ má jẹ́ ń tàn yín àwọn ọmọ ilé ọmọ Fúlàní pọ̀ nínú Yorùbá wọn wà gbogbo àwọn màmá jẹ àwọn màmá obìnrin ló bá báyé jẹ́ ikú lóbìnrin wọ́n ti gbóbò fún Fúlàní ti lá wọn wọ́n ti lóyún oyún Fúlàní náà gbé wá fáwọn ọmọ Yorùbá wọ́n ọmọ Yorùbá gbìyànjú láti lọ́mọ ẹ lọ ṣe DNA gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ lọ wọ́nà kájá kí DNA kó jẹ́ free kó ní kálukú lọ ṣe DNA ọmọ ẹ discover pé ọmọ Fúlàní pọ́nbélé ni ẹ you will not be surprised bí táwọn ọmọ mẹ́rin ti ń ṣòwò kiri wọ́n ti gbé nǹkan fáwọn Fúlàní àwọn Fúlàní ti láwọn wọ́n ti báyé jẹ́ àwọn náà ń ba ilẹ̀ Yorùbá jẹ́ lé ní Ọlọ́run àkókò bí gbogbo wa àtẹ̀mí o àti wọ́ o ìhà tá a bá kọ sínú Yorùbá. ẹ rò bí àwọn ọmọ ọlọ́pàá produce ẹni mọ̀ pé ń tọ́ fún yín lélẹ̀ there is a lot of vendor like that tí wọ́n ṣe ibi tó bá ti ń gbá research wàá gbá research débi àṣírí iṣẹ́ but I will never do that òun ni if you want it I can help you láti mix it together kí n gbé fún yín without collecting cover for you but I'm telling you wípé ẹ̀yin tẹ́ bá fẹ́ funfun ẹ gbé Gẹ̀ẹ́sì pé ẹ fẹ́ funfun ẹ gbé Gẹ̀ẹ́sì now ẹ̀yin tẹ́ bá wá níbi 2-in-1 face cream ẹ wo face cream tẹ́ bá gbọ́ hot cake ó ń tà lọ́wọ́lọ́wọ́ aṣáàtò gbogbo ẹ̀ mọ́ra wọn ṣá hot cake ó ṣe kí ni ó ń tà lọ́wọ́lọ́wọ́ ó mú yes ṣe àwọn ọjà ló ń wọ́ dànù lẹ́yìn náà yẹ o ọmọ mi ló ń pè àwọn ọjà ló ń wọ́ dànù yẹn mo kàn sí wọn mọ́ra wọn bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ni because of space ohun nìyí ẹ jọjẹ dọmọ ìlú yes ẹ má bínú now èyí tí mo ṣe ní àlàyé fún wa lọ ẹ wo 2-in-1 face cream yìí nǹkan tó ń gbénú ẹ̀ ní this is the face cream mi mọ̀ bí ẹ̀yìn dada báyìí òun ni morning and night ni eléyìí ni morning pẹ̀lú serum ẹ̀ tẹ́ máa mix mọ́ òun ni ẹ máa mix ẹ̀ mọ́nú ẹ̀ ṣé gbogbo sunburn yẹn gbogbo dark spot gbogbo ojú yín tó ti ń jọ ẹlòmíì fèsì ẹ ti ń jọ tó bá wojú ẹlòmíì ọmọ ò bá gbàlagbà lẹlòmíì ọmọ ò bá gbàlagbà I know it's not easy láti máa ṣe gbogbo kínní ṣe bẹ́ẹ̀ olèmí náà ṣàlàyé but we have to do it we have to sometimes èmi náà wá níbi create time máa ṣe ìgbà mí kẹ̀dẹ̀ ni màá tún ignore but gbogbo wa ò lè rí bákan náà so serum yìí you will mix it with the face cream with the morning this one is for the night òun ni serum ẹ̀ lélẹ̀ ó ti wà lára ẹ̀ síbẹ̀ night ẹ máa mix ẹ̀ mọ́ face cream yẹn ó wà sí ẹ má lọ ra fake o kẹ́mẹ́ ni ọ̀dọ́ ẹlẹ́díkéde ni mo ti rí ìpolówó tẹ́ bá lọ ra fake kò kàn mí o kò síbi tẹ́ wà síbi ò lè bá yín send ẹ̀ sí ẹ̀yin tẹ́ bá dé wà nílùú Amẹ́ríkà tẹ́ bá rajà lọ́wọ́ mi ẹ̀ ní sanwó shipping because ìyẹn ló tún máa ń ṣàwọn ẹlòmíì pé à ń gbà tí bá rajà Canada owó tí máa fi ship ẹ̀ ẹ̀yin tí ẹ bá wà ní Amẹ́ríkà ẹ̀ ní sanwó shipping but if you are in Canada you will pay for shipping èmi kọ́ ni shipping company I know the reason why tí mo ṣe kí ni
tí mi ò ṣe ń gba shipping lọ́wọ́ àwọn ará America because àwọn ló bá mi rajà jù so èmi ṣàmọmọ reason tí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ so ẹ̀yin tẹ́ bá need it, this is it, this is how it looks. Òun ni this one is for night and the serum you mix it together. Kì í ṣe pé ẹ máa bù sọ́tọ̀ no, ẹ máa kọ́kọ́ mix serum yẹn mọ́, tẹ́ bá ti wá mix ẹ̀ mọ́ tán ẹ wá máa lò morning and night. Yàtọ̀ sílẹ̀ I still have another one, that one is 5 in 1. Mo sọ fún yín wípé I have àwọn confirm one, tẹ́ bá fẹ́ gbé gẹ̀ẹ́sì ẹ gbá mi láago, ẹ gbá mi ní aago, ẹ máa glow, ojú yá ṣe kí ni á jáde, gbogbo dark spot, gbogbo sunburn yẹn, gbogbo ẹ̀ pátápátá ló máa lọ, gbogbo ìpéǹpé ìsàlẹ̀ ojú yín báyìí tó ti dúdú tó ti hun jọ yẹn gbogbo ẹ̀ ló máa lọ. Ẹlòmíì gbogbo bíbá yìí wọ́n ti hun jọ, ẹlòmíì makeup ni wọ́n fi ń gbéra, makeup lẹ́lòmíì fi ń gbéra. Ṣé gbogbo ẹ̀ tẹ́ bá wà ní position yẹn gbà gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ wo kí ló dáhùn kí ní ìrọ́bà ẹ wo òun nìyí 6 ló máa wà nínú carton ẹ̀, so we have a lot in stock. Yàtọ̀ sílẹ̀ òun tún lè ń bíbà, òun tún ní bíbà, ẹ̀yin tẹ́ bá ní ìdẹ̀mí mọ̀ bóyá ẹ̀rí látọ̀pọ̀ bẹ̀yẹn ó wà available. Now I have another one 5 in 1. Ṣáájú 5 in 1 nínú ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, òun náà ṣe kí ni ó mú yes dákú. It come with oríṣiríṣi tẹ́ máa lò sí, mo fẹ́ fi hàn yín. Àwọn eléyìí báyìí sìn wọn nídìí pé mix ẹ̀, àwọn another face cream lélẹ̀. Ṣẹ́rí face cream eléyìí náà body cream ẹ̀ wà lọ́dọ̀ mi bí báyìí which is body lotion. Ṣẹ́rí òun àti lotion ẹ̀ náà tí ẹ bá lò oh my god ẹ gbàgbé ẹ máa rí iṣẹ́. I have used this, mo ti lò mo mọ bó ṣe ń ṣiṣẹ́ tí mo fọwọ́ ìsọ̀yà fún yín. A lot of our products mi bí báyìí, some of them if I do not use it I will give it to 1 or 2, 3 people to use it and confirm it for me because kì í ṣe gbogbo product ni vendor lè lò, no o lè lo gbogbo product. Ẹ wo òun nìyí kò dilẹ̀ rárá, mo ti ta set bíi mélòó kan lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí gram tí mo bẹ̀rẹ̀ ọjà ó tán. Àwọn tó rà lọ́wọ́ mi àlebi kí ìṣẹ́ ṣe ní face cream yẹn I have to order for a lot. Ṣé ti rí báyìí ó tútù ti ń lọ kò ń dilẹ̀, ó wà pàgọ́ gidi àtòun àti lotion rẹ̀. Kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tẹ́ bá lọ fọ́lé kẹ́tọ́ lo cream kẹ́tọ́ tún skin yín ṣe, kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tẹ́ bá ṣe kí ni mo pè tẹ́ bá lọ fọ́ ilé ẹ̀ nídà ti fọ́ ilé torí ẹ fẹ́ lo cream ẹ̀ nídà ti fọ́lé ẹ̀jọ̀. Ẹ̀yin màmá bàbá ẹ má wulẹ̀ fọ́lé, ẹ̀yin dádì náà ẹ lè lò. Now ẹ wọlé báyìí this one is 5 in 1. Ẹ̀yin tẹ́ bá ti lórí ẹ mọ̀ pé yes confam ni Lady K gbé dání, kì í ṣe àwọn gbẹ̀ẹ́gbẹ̀. Ẹ jẹ́ fi kí n fi kan tó ń gbénú ẹ̀ kí n fi hàn yín. Ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment. Ẹ jẹ́ fi kan tó ń gbénú ẹ̀ kí n fi hàn yín. This one is 5 in 1. Bó ṣe wà ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ nǹkan tó wà nú ẹ̀ lélẹ̀. This is the cream, gbogbo cream yóò jù báyìí lọ. Ẹ wá wá àwọn nǹkan tó wà nú ẹ̀, àwọn supplements. Ṣẹ́tìrí it come with supplements. Ìta ẹ̀ṣẹ̀ wọn máa lo supplements lọ́tọ̀ọ̀tọ̀ yẹn, no supplements tó bá wà ní. Then ó ti yé yín serum tẹ́ máa mix mọ́ òun lélẹ̀. Ṣẹ́tìrí báyìí pẹ̀lú ṣíbí tẹ́ máa fi tán ẹ̀ tẹ́ máa fi pò mọ́ra wọn. Tẹ́ bá ti da serum èsì spoon tẹ́ máa fi rò lélẹ̀ tẹ́ máa fi mix ẹ̀ mọ́ra wọn. So ẹ̀yin tẹ́ bá tún rà ó tún ní another thing o, it come with the face soap too. This is the face soap. Ṣé rí pé òun pé tiẹ̀ kò nídìí pé ẹ ṣe máa wá ọṣẹ lọ́tọ̀, ẹ máa wá cream lọ́tọ̀, ẹ máa wá supplement lọ́tọ̀, ẹ máa wá serum lọ́tọ̀. Combined one lélẹ̀ 5 in 1. Ẹ̀yin mọ́mì mi dádì mi, ẹ̀yin tí ẹ bá ti fẹ́ di àtùpàpá lọ ẹ jẹ́ má gbòó gẹ̀ẹ́sì. Ẹ̀yin tẹ́ mọ̀ pé yes face yín ti bàjẹ́ kọjá nǹkan tẹ́ expect. Ẹ ti lo oríṣiríṣi cream, ẹ ti wá padà gba result, àwọn result tí ò tiẹ̀ gbá rárá, àwọn result tí ò ṣàrẹ̀ ó ti wá padà fún yín. Ẹ wá gbé gẹ̀ẹ́sì. Mi ní rojọ́ púpọ̀. Serum ẹ ò jù báyìí lọ o, òun ni gbogbo tó wà nínú ògùn ẹ̀ ní tẹ́ máa ra mix mọ́. So bó ṣe jẹ́ nìyẹn. Bó ṣe kí ni bó ṣe jẹ́ nìyẹn. So ẹ̀yin tẹ́ bá ti ní ìdẹ̀ ẹ gbá mi láago is also available, kò síbi tí mi lè send ẹ̀ sí. Tó bá dẹ̀ tún wá jẹ́ pé àwọn cream ni ẹ̀yin mọ́mì dáàdì ẹ gbàgbé
ẹ gbàgbé when we are talking about àwọn cream tó mú dáadáa ẹ máa bọ̀ wá sọ́dọ̀ Lady K ẹ máa bá ń bì báyìí bó dẹ̀ jẹ́ àwọn aṣọ náà ni tó máa ṣara yín lóore tẹ́ bá ti tú skin yín ṣe tí gbogbo skin ti wà pa kẹ́dẹ̀ ṣe kíni kẹ́ wọṣọ tó dáa gbogbo wà níbí ọwọ́ aṣọ wa kan náà tún dé lánàá yẹ wo program ṣé kò tí gòjò ó ti gòjò going to 40 minutes àwọn aṣọ náà tuntun ti dé àwọn another style àwọn fine style fine àdìrẹ wọ́n tuntun ti dé lánàá again bákan náà àwọn African food wa a ti run out of store fún èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ànímọ́ èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ti tán but other ones is also available gbogbo ẹ̀ ló wà níbi títí dórí irú tẹ́ bá fẹ́ ra clove wà mo ní clove ẹ̀yin tẹ́ bá ní di clove is available gbogbo nǹkan ló wà ní Lady K African store gbogbo oúnjẹ ló wà ní Lady K African store gbogbo lówó ìgbín tó wà padà dáa tó yẹ pé tó bá dẹnu ata tó bá yà á mú ta á wá gara sínú ṣàṣùn ọbẹ̀ ìyẹn náà ń bẹ́ ń bí àwọn kọ́tà lè fi ṣe wọn àwọn woman hair àwọn wíìgì woman hair náà ti dé this one is for me ẹ kúkú máa ń rin lórí mi dáadáa so àwọn woman hair ó wà so ẹni tí tẹ bá ti fẹ́ máa bọ̀ wá sí Lady K African store ojú òní tí èmi ní wáyé tì ẹ ṣeun gan ẹ má gbàgbé láti bá mi like ẹ bá mi subscribe ẹ bá mi comment ire o.